Ó gbé Ọlọ́run ga púpọ̀ púpọ̀ fún oore ọ̀fẹ́ mìíràn tí èmi àti olùgbọ́ rere ìtúnjọ ní nírú àkókò tí ó wù kó bọ́ sí lọ́dọ̀ wa. Mo gbà ládùúrà wípé lórúkọ Jésù, gbogbo àkókò èyí tó wù kó jẹ́ nínú ayé wa, nínú orílẹ̀-èdè tá wù ká wà, àkókò ayọ̀ ló máa já sí fún wa o. I use this medium again to welcome us, the lover of Let's Settle the Matter. I welcome you again to this segment, and I pray that wherever you are, God Almighty will be with you, and the Holy Spirit will be our guide and continue to lead us aright in the mighty name of Jesus. Amen. I want to take my Bible reading this time from the book of our Lord and Savior Jesus Christ, according to St. Luke chapter 2, from verse 46 upward. Read as thus in Yoruba. Ìwé Lúùkù orí kejì, ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta síwájú, ó mà kà báyìí lédè Yorùbá. Ó sì ṣe lẹ́yìn ijọ́ mẹ́ta, wọ́n rí i nínú tẹ́ḿpìlì, ó jókòó lé àárín àwọn olùkọ́ni. Ó ń gbọ́ tiwọn, ó sì ń bi wọ́n léèrè. Ẹnu sì ya gbogbo àwọn tí ó gbọ́ ọ̀rọ̀ rẹ̀ fún òye àti ìdáhùn rẹ̀. Nígbà tí wọ́n sì rí àṣẹ wọn, ìyá rẹ̀ sì bi í pé, ọmọ, èéṣe tí ìwọ fi ṣe wá bẹ́ẹ̀? Sáà wò ó, bàbá rẹ àti èmi ti ń fi ìbìnújẹ́ wá ọ kiri. Ó sì dáhùn wí fún wọn pé, èéṣe tí ẹ̀yin fi ń wá mi kiri? Ẹ̀yin kò mọ̀ pé èmi kò lè ṣàìmá wà níbi iṣẹ́ bàbá mi. Ọ̀rọ̀ tí ó sọ kò sì yé wọn. Shout hallelujah. But I pray this day, this hour, this time, that the Holy Spirit will interpret His word into our life in the mighty name of Jesus. The last verse I read says in verse 50, and they understood not the saying which he spake unto them. But ours will not be like that in the mighty name of Jesus. Agbára tó mú kí ọ̀rọ̀ Ọlọ́run kó yé ènìyàn, Olúwa yóò gbé wọ àwa. Mo fẹ́ sọ̀rọ̀ lábẹ́ ẹ jẹ́ ká yanjú ọ̀rọ̀ náà lórí kókó tí ó sọ wípé iṣẹ́ bàbá mi. Iṣẹ́ bàbá mi. I want to speak on a topic that says, my father's business. My business. My father's business. The text was taken from the book of St. Luke chapter 2 from verse 46 to 50. Mo fẹ́ sọ̀rọ̀ lórí kókó ọ̀rọ̀ Ọlọ́run tó sọ wípé iṣẹ́ bàbá mi, my father's business. My father's business. God bless you as you listen in Jesus' name. Orin kan sọ wípé iṣẹ́ gbogbo tí àwa ń ṣe ni Ọlọ́run ti rí. Èrò gbogbo tó wà nínú ni Ọlọ́run sì mọ̀. A kò lè fẹsẹ̀ wa pamọ́. Gbogbo wọn ló ti mọ̀. Orin yẹn kà báyìí wípé iṣẹ́ gbogbo tí àwa ń ṣe ni Ọlọ́run ti rí. Èrò gbogbo tó wà nínú ni Ọlọ́run sì mọ̀. Ẹsẹ̀ kejì wípé a kò lè fẹsẹ̀ wa pamọ́. Gbogbo wọn ló ti mọ̀. À ń purọ́, à ń tanra wa jẹ.
bàrò pé kó mọ̀ wọ́n. The third stanzas. Ohun gbogbo hàn ní gbangba ní ojú Ọlọ́run. Òkùnkùn àti ìmọ́lẹ̀ sì rí bákan náà fún. Ẹsẹ̀ tó kàn orin yẹn ó wí pé Ọlọ́run jẹ́ ká rántí pé ojú rẹ̀ sì rí wa, sì jẹ́ kí àwa kó bẹ̀rù láti dẹ́ṣẹ̀ sí ọ. Ọlọ́run jẹ́ ká rántí pé ojú rẹ̀ sì rí wa, sì jẹ́ kí àwa kó bẹ̀rù láti dẹ́ṣẹ̀ sí ọ. Àmín. Nínú ọ̀rọ̀ Ọlọ́run tí a kà yìí fún wọ́tọ́ lórí ọ̀fẹ́ láti gbọ́ ọ̀rọ̀ yìí, jẹ́ ká yanjú ọ̀rọ̀ náà. Let's settle the matter. Ó ní kókó ọ̀rọ̀ tó ń gbọ́ lórí segment yìí, lórí kí là ń pè ní èdè Yorùbá, ohun tó ń gbé ohùn sí afẹ́fẹ́, èèkàn yìí tó ń gbọ́ ni pé jẹ́ ká yanjú ọ̀rọ̀ náà. Ọ̀rọ̀ wo la fẹ́ yanjú? Àwọn bàbá àti ìyá Jésù nípa ti ara, nítorí pé gbogbo ènìyàn ló mọ̀ wípé Jósẹ́fù kì í ṣe pé ó ní nǹkan kan ṣe pẹ̀lú Màríà ká tó bí Jésù olùgbàlà sí ayé, ṣùgbọ́n nítorí pé áńgẹ́lì Olúwa ti yọ sí Jósẹ́fù wípé má bẹ̀rù láti mú Màríà aya rẹ̀ sọ́dọ̀, nítorí pé ohun tó wà nínú mímọ́ tó wà nínú rẹ̀ yẹn ọmọ Ọlọ́run ni. Nítorí náà lọ mú sọ́dọ̀ o, má jẹ́ kí ohun tó ń ṣẹlẹ̀ sí àwọn obìnrin Ísírẹ́lì ó ṣẹlẹ̀ sí okun, má sọ Màríà lókùúta pa o, wípé ó lóyún láì tí ì lọ lé ọkọ. Ohun tí mo fẹ́ fàyọ ni pé a fi Jósẹ́fù ṣe bàbá Jésù lórílẹ̀ ayé. Jẹ́ ká yanjú ọ̀rọ̀ náà. Please, let's settle this matter. Ṣùgbọ́n lákòókò yìí wọ́n lọ sí Jerusalem, àkókò tí wọ́n padà lẹ́kùn tó mọ̀ pọ́ mọ̀ sí lẹ́yìn àwọn ọ̀nà ti jìn. Bíbélì ní ó ní iye ọjọ́ tí wọ́n fi wá Jésù, wọ́n sì padà wá sí támpìlì. Ṣùgbọ́n tẹ́pìlì tí wọ́n wá yìí wọ́n bá Jésù níbẹ̀. Níbo ni Jésù dúró? Ó dúró láàrin àwọn tó ní ìmọ̀ ayé ìgbà náà, àwọn tá a lè pè ní àwọn philosophers, àwọn tá a lè pè ní Old Testament scholars, àwọn tó mọ ìfun àti ẹ̀dọ̀, ohun tí wọ́n ń pè ní òfin. Jésù wà níbẹ̀, ó ń bi wọ́n léèrè, ó náà tó wá ń dá wọn lóhùn nǹkan mìíràn, ẹnu sì yà wọ́n púpọ̀. Ṣùgbọ́n ohun tí mo fẹ́ fà ni pé bàbá àti ìyá Jésù ní ọmọ ìkíló tó dà wá láàmú, táwa ti dààmú tó báyìí. Jésù pé kí ló dé tẹ̀ ń ṣe wàhálà láti wá mi? Èmi kò lè ṣaláì ṣiṣẹ́ ẹni tó rán mi, mo wà nídìí iṣẹ́ bàbá mi. Ibikíbi tó wù kó lè wà báyìí. I'm not talking of the factory, the company, the parastatal, the government establishment tó ti ń ṣiṣẹ́. Ìyẹn kí mò ń bá ọ sọ. Ǹjọ́ wà nídìí iṣẹ́ Ọlọ́run, iṣẹ́ bàbá rẹ̀. Kí máa ṣe ẹni tó kí máa ṣe ṣéèkì mọ́ ẹlẹ́ni tó wà nídìí iṣẹ́ Ọlọ́run nìkan. Kò yí máa ṣe pásítọ̀. Àní bó o ti ń lọ, bó o ṣe ń bọ̀ yìí, ǹjọ́ o ti ẹ̀ wà nínú iṣẹ́ bàbá rẹ̀. Ǹjẹ́ àti ẹ̀ lè tá a bá gbé pé ká gbé appraisal kalẹ̀ pé self assessment even for today, mi ò mọ̀ bóyá ọ̀sán ni lọ́dọ̀ yín, bóyá àárọ̀ ni, bóyá alẹ́ ni. Ǹjẹ́ àti ẹ̀ lè rí ọ̀pọ̀ yege? A bá Jésù nínú iṣẹ́ bàbá rẹ̀. Ó ní èmi kò lè ṣaláì ṣiṣẹ́ ẹni tó rán. Ó ní ẹ wo ibi tí mo dúró sí yìí, ẹ nílò láti máa dààmú. Please open with me to St. Luke chapter 2 from that 46 to 50. Wàá rí níbẹ̀ ètí tí Jésù Olúwa ó ní, ó sì dáhùn wí fún wọn pé, let me read the English translation. And he said unto them, how is it that ye sought me? Wist ye not that I must be about my Father's business? I want you to underline that word. Oh, and then wo Yorùbá rẹ̀, ó sì dáhùn ó wí fún wọn pé èéṣe tí ẹ̀yin fi ń wá mi kiri? Ẹ̀yin kò mọ̀ pé èmi kò lè ṣàìmá wà níbi iṣẹ́ bàbá mi. Ibi iṣẹ́ ta lọ wà báyìí? Ibi iṣẹ́ tó ń ṣe lọ́wọ́ ǹjẹ́ àti ẹ̀ lè líǹkì iṣẹ́ yẹn pọ̀ mọ́ Ọlọ́run? Ǹjẹ́ ó jọ ọmọ tọ Ọlọ́run? Èrò tó ń rò lọ́wọ́ ǹjẹ́ ó gbé ọmọ ti Ọlọ́run? Jésù tún tẹ̀síwájú wí fún wa pé I cannot but to do the will of he that sent me. I cannot but to do the work of he that sent me. I cannot to do but the work of he that sent me. Nígbà tí í ṣe ọ̀sán, mi ò mọ tí ọ̀sán tiẹ̀ já sí, kì í ṣe ọ̀sán aago kan ni mò ń bọ́ sọ̀rọ̀ lé lórí o. Nígbà tó o sì ní oore ọ̀fẹ́ yìí, Bíbélì sọ fún wa, ó ní nígbà tí ọjọ́ ibi kò tí ì dé, ǹjọ́ wà níbi iṣẹ́ bàbá rẹ báyìí. Nígbà tí ọjọ́ ibi ò tí ì dé, ǹjọ́ wà níbi iṣẹ́ Ọlọ́run rẹ báyìí.
My brother and my sisters, wherever you are listening to this segment, I want to beg you in the name of God. In fact, we have a limited, not only you, all of us, we have a limited time. A ní àkókò tí ó kúrú ní ibí yìí, even ká ní orí ọ̀fẹ́ kó jẹ́ pé tí a náà máa dàbí ti ẹni tó pẹ́ jù nínú Bíbélì. 900 plus years, whatever that has beginning must surely come to an end one day. Ohun tó ń ṣe lọ́wọ́ yìí ṣe iṣẹ́ bàbá rẹ nìyí. Dúróná níbi tó o ti ń da nǹkan rú yẹ ṣe iṣẹ́ bàbá rẹ nìyí. Tó o bá sì gba Ọlọ́run ní bàbá rẹ bóyá ẹ̀sìn tiẹ̀ yàtọ̀ ṣe iṣẹ́ Ọlọ́run rẹ nìyẹn ló ń ṣe lọ́wọ́ yẹn. Àwa Kìrìsìtẹ́nì mọ̀ wípé ẹni tó dá ni òun ló ní ẹni. Ìdí nu tá a fi jẹ́ ọmọ Ọlọ́run tá a fi ń pe Ọlọ́run ní bàbá wa. A jẹ́ pé èṣù ní bàbá wa, mo sì mọ̀ pé wọn náà ò jẹ́ pé èṣù ní bàbá rẹ. Ibikíbi tó ti ń gbọ́ ọ̀rọ̀ jẹ́ ká yanjú ọ̀rọ̀ náà. Mo ń pè ọ́ lákòókò yìí. Níbo ibi iṣẹ́ tó ń ṣe lọ́wọ́ yẹn, ṣé tí Ọlọ́run bá yọ sí ọ níbẹ̀ yẹn, ṣé iṣẹ́ bàbá rẹ ni? Ìrìn tó ń rìn lọ́wọ́ yẹn, ṣé tí Olúwa bá yọ sí ọ níbẹ̀ yẹn, ṣé ìrìn Ọlọ́run ló ń rìn? Ibi tó wà ẹ́ kánsẹ̀ inú ìgbìmọ̀ tó bára rẹ yẹn, ṣé ìgbìmọ̀ Ọlọ́run nìyí? Èrò tó wà nínú ọkàn rẹ gan, àbá ọ̀gbọ́n orin tá a kọ ni. Ó ní gbogbo èrò tó wà nínú ni Ọlọ́run sì mọ̀. Ó jẹ́ orin inú ìwé wa, ó lè jẹ́ nọ́mbà míì nínú ìwé tiyín, but ohun tó ń sọ fún wa ni pé gbogbo èrò pátápátá tó wà nínú ọkàn wa òun lọ́lọ́run ti rí. Ó ní ṣùgbọ́n nígbà tó dé òpin, ó ní Ọlọ́run jẹ́ ká máa rántí pé, jẹ́ kí n kọrin yẹn fọ́kọ́ tó rí lẹ́ẹ̀kan sí. Ó ní ohun gbogbo hàn ní gbangba ní ojú Ọlọ́run, òkùnkùn àti ìmọ́lẹ̀ sì rí bákan náà fún. Ó rí bákan náà fún. Ojú Ọlọ́run wà ní ibi gbogbo, ó ń rí ohun gbogbo. Ẹni tó wà ń kọ̀rọ̀kọ̀rọ̀ orí mi, ìwọ tó ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run yìí, ó ń rí ọ bó ṣe wà yẹn. Ibi tèmi náà gọ sí, tí mo ti ń gbé ọ̀rọ̀ Ọlọ́run yìí jáde, orí tèmi náà ń ṣe. Imagine, sórí pé kò síbi tá a lè farapamọ́ fún Ọlọ́run sí. Ṣé iṣẹ́ tó ń ṣe yìí, ṣe iṣẹ́ Ọlọ́run ni? Ṣé iṣẹ́ Ọlọ́run ni? Ṣé iṣẹ́ Ọlọ́run ni? Ìránṣẹ́ Ọlọ́run ṣe iṣẹ́ Ọlọ́run ni. Nígbà tí ìránṣẹ́ Ọlọ́run sọ wípé tá a bá lò báyìí fún wọn ò ní gbọ́, ẹni yẹn ò sí láyé mọ́. K'Olúwa kó bá mi dáríjì rẹ nítọ̀hún ibi tí mo ti gbọ́rọ̀ náà. Kí lọ̀rọ̀ náà? Ó láwọn tí ń wá ọmọ káàkiri. Ó ní tí wọ́n bá dọ́dọ̀ àwọn táwọn ò bá sọ pé àwọn ó ṣe báyìí fún wọn ò ní nígbàgbọ́. Kí ló ní ó ṣe fún wọn? Bóyá o ti gbọ́ mi lórí afẹ́fẹ́, bóyá o ti gbọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ rí. Ó ní táwọn fẹ́ lò fún àwọn ó sọ pé àwọn fẹ́ fi sórí nǹkan ọmọkùnrin. Àwọn wà ní kó lọ wẹ́lòmí, àwọn èèyàn ó sì ní àyí náà lè lò fún wa. Pé ìyẹn ni wọ́n fi ń gbàgbọ́. Ọlọ́run jẹ́ ká rántí pé Ọlọ́run jẹ́ ká rántí pé ojú rẹ̀ sì rí wa, sì jẹ́ kí àwa kò bẹ̀rù láti dẹ́ṣẹ̀ sí ọ. Tá a bá rí àwọn obìnrin tó wà nírú ipò yìí, gbogbo aládùúrà, ọba tó dá Hánà lóhùn yóò dá yín lóhùn. Ọba tó dá Sárà lóhùn yóò dá yín náà lóhùn. Ọba tó dá Elizabeth lóhùn yóò dá ẹ̀yin náà lóhùn. Ọba tó dá ìyá Sámsónì alágbára lóhùn yóò dá ẹ̀yin náà lóhùn. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin lójú rẹ̀ ti rí mẹ́wàá, wọn ò sì lè dé lérò, torí pé ohun tójú apẹ́ lóde bá rí kò ní dé lérò. Irú obìnrin nìyẹn tí ẹni yẹn ń sọ fún mi yẹn. Ṣé ẹni yẹn yóò délé sọ fọ́kọ rẹ̀ wípé bàbá kan, ní pè ní bàbá tẹ̀yìn fẹ́ kí n pè, bàbá kan o àtọ́ àwọn lọ bá ó ṣe báyìí fóun, ṣé yóò sọ ń lé? Ṣùgbọ́n jẹ́ ká máa rántí wípé ṣé iṣẹ́ tí à ń ṣe yìí ṣe Ọlọ́run ni, ṣe bàbá wa ni. Jésù wípé màmá àti bàbá ẹlẹ́ẹ̀tì ń dààmú láti wá mi. Tó bá wo 47 yẹn, wọ́n ní ẹnu sì ya gbogbo àwọn tí ó gbọ́ ọ̀rọ̀ rẹ̀ fún òye àti ìdáhùn rẹ̀. Ṣùgbọ́n ní 48, nígbà tí wọ́n sì rí àṣẹ wọn, ìyá rẹ̀ sì bí pé ọmọ èé ṣe tí ìwọ fi ṣe wá bẹ́ẹ̀? Sáà wò, bàbá rẹ àti èmi ti ń fi ìbànújẹ́ wá ọ kiri. 48, and when they saw him, they were amazed. And his mother said unto him, Son, why hast thou dealt with us? Behold, thy father and I have sought thee sorrowing. Ṣùgbọ́n Jésù wípé 49 yẹn, ó ní ó sọ pé ó sì dáhùn wí fún wọn pé èé ṣe tí ẹ̀yin fi ń wá mi kì, ẹ̀yin kò mọ̀ pé èmi kò lè sàmá wà níbi iṣẹ́ bàbá mi. Ìbéèrè tí mò ń béèrè tí mò ń sọ lọ náà ni pé èmi gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run àti ìwọ tó ń gbọ́rọ̀ mi gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run, ọ̀bá àjọ ọmọ ìjọ ìránṣẹ́ Ọlọ́run ni ọ́. Ṣé ibi iṣẹ́ yìí bàbá rẹ yìí ṣe ń lọ wà yìí? Tàbí irú ẹni tí mo sọ̀tàn rẹ̀ ṣeṣẹ́ bàbá rẹ nìyí? Ṣeṣẹ́ bàbá rẹ nìyí? Ọlọ́run rán mi sí ọ ní ibikíbi tó bá wù kó wà.
a pé ètò yìí ní ètò pé bóyá wàá kọ́lé wàá ra lẹ̀. Ọlọ́run ẹni tó bá ti kọ́ ilé mọ́ yóò kọ́lé. Ẹ̀dá kan ò sí láyé tó lè dá ọdún pé mọ́ kọ́lé. Ẹni tó bá ti kọ pé yóò lọ ìlú èbó yóò ọ̀ọ́dẹ ìlú èbó yẹn kì í ṣe paradíṣe nílùú èbó. Ẹ̀dá kan ò lè stop kọ́mọ rí visa rẹ̀ gbà. Ṣùgbọ́n t'Olúwa rán mi sí ọ ní salvation, the greatest miracle anybody can talk of remain salvation of your soul. Tó o bá ń gbọ́ pé èèyàn ń ṣe àjọyọ̀ pé òun rí ìyanu, má ṣàjọyọ̀ ìyanu lé tàbí mọ́tò. Ṣe àjọyọ̀ pé orí ìgbàlà ọkàn. Wo orin táwọn bàbá wa kọ yẹn, wọ́n ní ọjọ́ ńlá lọ́jọ́ náà tí Jésù wẹ̀ ẹ̀ṣẹ̀ mi nù. Ó kọ́ mi kí máa gbàdúrà, kí n máa ṣọ́ra, kí n sì máa yọ̀. Ọjọ́ ńlá lọ́jọ́ náà tí Jésù wẹ̀ ẹ̀ṣẹ̀ mi nù. Ìránṣẹ́ Ọlọ́run mélòó ló mọ̀ pé olórí ìyanu ni kí kéèyàn orí gbàlà ọkàn? Àfi mọ́tò ilẹ̀. Yes, you will build house. Yes, you will buy land. Ìyẹn ìṣe ìyanu. Àyànmọ́ ni N'Tolúwa ti kọ́ mọ́ ọ ni. Lóòótọ́ ni Bíbélì sọ nínú Matthew 7:7, ó ní a máa rán létí gbogbo ìgbà. Ọlọ́run kò gbàgbé. Ó fẹ́ a máa sọ ni. Olúwa má gbàgbé ntẹ́ wí o. Má gbàgbé ìlérí yín o. Olúwa mú ṣẹ. Kì í ṣe ènìyàn tí ó fi ṣèké. Covenant keeping God. Kì í ṣe ènìyàn. Èmi ni mo lè dà ọ́. Mo lè sọ pé ní tí mo sọ mi ò ṣe mọ́ kí Ọlọ́run yìí ṣe èèyàn bẹ́ẹ̀. Imagine wọ òjò tó ń rọ̀ ni. Ṣé gbogbo àwọn tó jò ń rọ̀ lé lórí ni wọ́n jẹ́ èèyàn Ọlọ́run ni? Miracle kan nìyẹn. Gbogbo wọn ń gba òjò sí orí ayé wọn. Ilé wọn ń tutù, ọkàn wọn ń tutù. Ìyẹn kì í ṣe miracle. Ọlọ́run ti ṣètò ẹ̀ nígbà tí ayé yóò sì wà, àwọn nǹkan wọ̀nyí ó wà. Ìyẹn ìṣe miracle. Miracle tí ẹ̀dá lè sọ̀rọ̀ nípa ẹ̀ láyé. All lè quote me wrong anywhere. Bọ́bọ̀ ọba jẹ́ ìránṣẹ́ Ọlọ́run. Olórí miracle ní ìgbàlà ọkàn. Tó o bá ti ní ìgbàlà ọkàn ò rí ìyanu. Ìyanu tó o lè ní ní ìgbàlà ọkàn. Arákùnrin, arábìnrin, pásítọ̀, wòlíì, ajínrere, àlùfáà tó ń gbọ́rọ̀ Ọlọ́run ní àkókò yìí. Ǹjọ́ wà ń di iṣẹ́ bàbá rẹ̀? Ǹjọ́ ti nígbàlà báyìí? Tó bá nígbàlà, ayé rẹ̀ á nítumọ̀. Ohun gbogbo ò ní le koko mọ́ ọ lọ́wọ́ mọ́. Mo gbà á ládùúrà ní àkókò yìí. Olúwa tó rán mi jáde lákòókò yìí. Mo máa ìdí ẹ̀ t'Olúwa fi ní ó yá go and start that work again. Go and talk to my people. Go and pray for them. Go and tell them about me. Bí o mọ ìdí, Ọlọ́run ló mọ ìdí tó tún fi ní kí n jáde lákòókò yìí. Mo wá bẹ̀ ọ́ dákun, má jẹ́ kí ìgbàlà ó bọ́ lọ́wọ́ rẹ tó bá jẹ́ pé o ti nígbàlà ọkàn. Tí ìgbàlà ọkàn ò báyìí sí fún ọ, wá ìgbàlà ọkàn. Àwọn nǹkan kan tí mo máa gbé jáde, mo ní ẹnikẹ́ni ò lè fún ọ láyọ̀, ìwọ lọ́ọ́ fúnra ẹ láyọ̀. Má expect anybody pé òun yóò fún ọ láyọ̀. Ìwọ lọ́ọ́ máa fúnra ẹ láyọ̀. Ọ̀nà tó sì gbà láti ní ayọ̀ ni pé kó wà nínú Kristi. Ó ní bí ẹnikẹ́ni bá ti wà nínú Kristi ní ìsìn ó dòmìnira ni. Ó dòmìnira ní orúkọ Jésù. Bó o ti ń gbọ́ mi yìí, mo gbà á ládùúrà, òmìnira ò ní bọ́ lọ́wọ́ rẹ̀. Bí o ti ń gbọ́ mi ní àkókò yìí, mo gbà á ládùúrà, ẹkún rẹ̀ yẹn ó di ayọ̀ fún ọ. Bí o ti ń gbọ́ mi lákòókò yìí, mo gbà á ládùúrà, mo dúró lórí Kristi àpáta, ilẹ̀ tó kù ìyanrìn ni. Kì í ṣe pé tí mo bá da nǹkan kan pọ̀ mọ́ Ọlọ́run, èmi ò sínú wọn tí ó wà wọn Olúwa torí pé mi ò da àyàfi tí n bá da kan rárá, nítorí pé mi ò da ohunkóhun pọ̀ mọ́ Ọlọ́run ọ̀gá ògo. Mo gbàdúrà fún ọ níbi tó o ti ń gbọ́ ọ̀rọ̀ mi yìí, ẹkún rẹ ó di ẹ̀rín, ìrètí ọjọ́ pípẹ́ rẹ ó di ayọ̀. Ire tó sápamọ́ tí ayé fòkòkò bò mọ́lẹ̀ tí wọn ò jọ rí bí nàgà kọ́rí gbámú láti àkókò lẹ ìmọ́lẹ̀ Ọlọ́run tàn yí ká, a sì gbé ire rẹ̀ lé ọ lọ́wọ́. Mò ń sọ̀rọ̀ bí ikọ̀ Olódùmarè, mò ń sọ̀rọ̀ bí ẹni tó ti ẹnu bọ ẹ̀jẹ̀ àgbélébù Jésù Kristi olùgbàlà. Mo sọ̀rọ̀ bí ọmọ ọláṣẹ. Gbogbo ohunkóhun ohun tó ń porúrú ọkàn rẹ níbi tó wà yẹn, ẹ̀mí mímọ́ dá sí fún ọ. Tábá wá rẹ́nikẹ́ni tí ayé ti tọwọ́ bọ ọ̀rọ̀ rẹ̀ tàbí tọwọ́ bọ ìdílé rẹ̀ nítorí pé o ní oore ọ̀fẹ́ láti tẹ́tí sí ọ̀rọ̀ Ọlọ́run yìí, bóyá ní ìsinsìnyí tàbí nígbà tó wù kó lè jẹ́, gbogbo agbára tí ń jà ológun nínú ilé yẹn, iná ọ̀run jó dànù. Arákùnrin àti arábìnrin bẹ́ẹ̀ lórí Jésù Olúwa wa, àmín. Ṣùgbọ́n wo orin yẹn dáadáa o. Ó ní Ọlọ́run jẹ́ ká rántí pé ojú rẹ̀ sì ń rí wa. Ẹ dákun, bí èèyàn bá rántí gbogbo ìgbà pójú Ọlọ́run rí òun, ṣé yóò dẹ́ṣẹ̀? Àti dẹ́ṣẹ̀ ó nira fún un. Sì jẹ́ káwa kó máa bẹ̀rù
láti dẹ́ṣẹ̀ sí ọ. Àwa ìránṣẹ́ Ọlọ́run gbogbo, mo rọ̀ wá, àkókò yìí ṣe àkókò tí a sọra wa di entertainer nínú ilé ìjọsìn. A sọra wa di entertainer nígbà tá a bá la bọ́ síbi ìsọjí. Jẹ́ kí àwọn ènìyàn kó mọ ibi tí wọ́n ń lọ. Lórúkọ Jésù, àtèmi àti a ò ní jẹ̀bi o, ìdálẹ́bi ò sì ní jẹ́ tiwa. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Mo rọ̀ ọ́ lórúkọ Jésù olùgbàlà, gbìyànjú láti share segment pẹ̀lú àwọn ènìyàn nítorí pé ó wà fún gbogbo ènìyàn, kì í ṣe tìrẹ nìkan. I want to beg all the non-Yoruba speaking people to be here with us. I know by the grace of God, God will give us the strength to be able at least to move more than this in the mighty name of Jesus. God bless you. I love you all.